abẹ́yìn ni sẹ́yìn lẹ́pẹ́ lẹ́jọ́ ìyàwó ẹ̀ ló ní kó wá ṣàlàyé ibi tó ti káwọn wípé Àgbàlá ń bá òun sí àṣepọ̀ ṣẹ́mọ̀ ìyàwó ẹ̀ ló pè lẹ́jọ́ kì í ṣèmi o kì í dẹ̀ ṣẹ̀yìn o nothing concern me about pèyàn lẹ́jọ́ nothing concern you about pèyàn lẹ́jọ́ nothing concern anybody but it concern ìbùkún mo jẹ́ pọ̀ mọ́ra wọn ṣé bí ọmọ pẹ́ sọ gbé èbó náà ni ẹni tó bá lè jalè náà ní gbé èbó ìwọ̀n tí mo rí gbé ń bẹ̀nu torí pé ìlójú kòkòrò ẹgúdùn pò lè ló jí ẹgbọ́ jù mí lọ ẹ máa bá mi mánéjì bí mo ṣe gbọ́ mọ́ bọ̀ tó bá jẹ́ gbọ́ padà rí pé ọ̀rọ̀ ẹnu ní social media yìí mo ti rí odidi àfá èèyàn tó pa irọ́ mọ́ ìṣẹ̀dá mi ẹ̀gbọ́n mi yé ẹnì kẹgbẹ́ kankan dání ọ̀dẹ̀ gbé fọ́tò mi bẹ́ẹ̀ ẹ wá mú àbá ọ̀nà òdodo yé àbá ń gbọ́ ọ̀dẹ̀ wí mo ní mo fún un ní ọjọ́ báyìí hours báyìí lọ bóde ṣàtúnṣe bọ́ọ̀tì tó sọ tó bá jẹ́ pé lóòótọ́ ni tọ́dọ̀ ọlẹ́jú kò ní ìdí kan ṣàtúnṣe nígbà tó máa pò ń parọ́ ni ó bóde ó ṣàtúnṣe á dẹ̀ parí ẹ̀ síbẹ̀ kí la fi jà ṣe. gbogbo ẹ̀yin àfáà wa mo ní ta aláṣejù fẹ́ wà nù mùsùlùmí o pàápàá jùlọ àwọn àfọ onídáwà ojú kan lẹ́lòmíì fi ń rìnà nípa àti ṣe dáwà àwọn tí ọba tó ní wá ti jẹ́ kó yé wa kí ló tẹ́ fẹ́ sọ dìjà ẹ jẹ́ lọ́ba mi sí àlùkùránì kùránì orí 5 ẹsẹ̀ 48 Quran 5 verse 48 Suratu Maida Quran 5 verse 48 Suratu Maida nígbà tó bá ní àwọn kan lẹ́jọ́ ṣe ta ló fẹ́ pariwo ìsìláàmù rẹ fún ta ló fẹ́ júwe Ọlọ́run fún báwo la ṣe máa play wisdom báwo la ṣe play peace báwo la láfẹ́ ó ṣe jọba mo sọ tí ń fìyà jẹ wá ní Nàìjíríà lánàá mo dẹ̀ sọ solution tá a lè ṣe tí ìrọ̀rùn ó fi dé lánàá ni mo sọ ibùdó ọsọ ṣé kí n sọ tọrọ báwo àfáàtà bá ka igba lọ́nà ẹgbà Al-Qur'an bí Qur'an ṣe tóbi tóun tálù Qur'an jẹ́ ìgbàdúrà tó jí agbára tó jí àṣẹun tá a bá ka igba lọ́nà ẹgbà Al-Qur'an wallahi àdúrà wo lè gbà ní Nàìjíríà àfi tá a bá kọjá lọ síbi nǹkan méjì yẹn Ọlọ́run wà fi kẹ́ẹ̀dẹ̀ gbàdúrà nínú ayé wa. àwọn Amẹ́ríkà àwọn London yàtí mélòó ni wọ́n kà Kùránì mélòó ni wọ́n kà t'Amẹ́ríkà àti London tó fi rí gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ báwa ṣe wá pọ̀ ládùúgbò tó báwo bí gbogbo kìrìsìtẹ́nì ayé pátá tí wọ́n bá lọ ogun sẹ́mọ̀ tó kú òní òkè tí wọ́n parí Olúwa o ogun ọ̀run o sọ̀kalẹ̀ dey play ní àǹtẹ̀rà wa ní àfi tá a bá padà sórí nǹkan méjì àkọ́kọ́ ní ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì ní pé ìgbàgbọ́ nínú Ọlọ́run ìfẹ́ ti sọnù ìtọ́wọ́ ajẹ́fì ọ̀sọ̀nù ẹ̀jẹ̀ ìyẹjú ẹ̀ lónìí eléyìí ní kìrìsìtẹ́nì ìlé bá ṣe eléyìí mùsùlùmí ìlé bá ṣe àwa ń torí tí ọkàn wa à ń fìyà jẹra wa tí ọkàn wa kí ló lè má mú mùsùlùmí lè bá kìrìsìtẹ́nì ṣe kí ló dé tí kìrìsìtẹ́nì ò lè bá mùsùlùmí ṣe ṣe bá àjọ ọ̀rọ̀ Ọlọ́run ẹ lọ sí Suratu Maida Quran 5 verse 48 Al-Qur'ani ni èmi kọ́ ni mo kọ́ o ìwọ àfà ẹni mùsùlùmí ẹni àfà tó o bá jọ ń dá wà tó o bá lọ fẹ́ kú ọ̀rọ̀ mi dànù wá tú àyà yìí bóyá kìí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí. Quran 5 verse 48 A'udhu billahi minash shaitani rajim bismillahi
الرحمن الرحيم وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع الهوى أما جاءك من الحق لكل جعلنا منكم شريعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجوكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون. ẹ máa gbọ́ ìwọ tó bá ní Kùránì Yorùbá lọ gbé, tó bá ní ti English lọ gbé, tó bá ní ti Hausa lọ gbé, tó bá ní ti Igbo lọ gbé, ẹyọ kan ní Kùránì. Gbogbo àwọn àfáà ẹ má dá wàhálà lẹ̀ mọ́ pọ̀rọ̀ ẹ̀sìn. Ọba tó ní Islam gẹ́gẹ́ là Olúwa ni wa anzala ilayka al-kitaba bàbá sọ̀rọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Ẹ jẹ́ kí Kìrìsìtẹ́nì ó máa ṣe tiẹ̀, kí Mùsùlùmí ó máa ṣe tiẹ̀. Masali kauribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáàdì kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ̀rọ̀ ìtì nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà, ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni, òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó, òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Kò sí tó sọ wá dọ̀tá ara wa. Àìjọ sọmọ ìyá nípa ẹ̀sìn ni, ọmọ ìyá kan náà jọ ni wá. Ádámù àti Éfà náà nípìnlẹ̀ gbogbo wa. Tó o bá wá fẹ́ kíyàn ọjọ́ ọmọ ìyá rẹ nú ẹ̀sìn, ṣebí nígbà tá a bá súnmọ́ra wa lájúwe Ọlọ́run fúnra wa. وأنزلنا إليك الكتاب بالحق. Olúwa ní ìrìn Ànábì sallallahu alaihi wasallam, anzalna ilayka al-kitaba bil-haqqi. A fún ọ ní àlùkùránì pẹ̀lú òdodo. Òdodo ní Kùránì. Òtítọ́ ọ̀rọ̀ ní Kùránì. Ẹ má jà wà fún àwa Mùsùlùmí, ẹ má jà múrọ́mọ́. Musaddiqan lima bayna yadayhi. Musaddiqan lima bayna yadayhi. Àlùkùránì ọwọ́ ajúwe èyí tí ń bẹnu àtọ́ra, Tàórátà ti Músá, Ìnjílà ti Ísá, Sẹ̀búrátù ti Dáúdà. Àwọn mẹ́ta kan ṣáájú, ìwé mẹ́ta kan ṣáájú àlùkùránì. Ìwé tá a fún Jésù, ìwé tá a fún Dáfídì, ìwé tá a fún Mósè, ìwé tá a fún Ànábì wa Ísá tí ṣe Jésù. Kùránì gẹ́ júwe pé Olúwa fún Jésù ní búùkù, ìwé òfin. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti kí ọwọ́ bu àwọn kan bẹ̀. Àmọ́ Olúwa fún Mósè ní ìwé òfin. Olúwa fún Dáfídì ní ìwé òfin. Ọgbọ́n, Olúwa fún Ísá tí ṣe Jésù, Olúwa fún ní ìwé òfin. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n ní direction tó bá tó ni wọ́n fún wọn. Olúwa wá ní ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Wa muhaiminan. Bọ́bọ̀, ó ní musaddiqa lima bayna yadayhi. Àlùkùránì wá dé, ó fẹ́ ṣàlàyé ẹ̀dọ̀ kí n ti bẹnu tí a mẹ́tẹ̀ẹ̀ta. Ìwé òfin mẹ́tẹ̀ẹ̀ta tó ṣáájú Kùránì dé. Kùránì wá dé, gbogbo tí ń bẹnu mẹ́tẹ̀ẹ̀ta ń Olúwa wá kó sínú àlùkùránì. Mọ́ Kùránì, nǹkan mẹ́rin wá wà láàyè kan. Àtọ́rá, Tàórátà ti Músá, Ìnjílà ti Ísá, Sẹ̀búrátù ti Dáúdà. Olúwa wá pa gbogbo ẹ̀kọ́ sínú àlùkùránì. Quran 5:48 ọ̀rọ̀ náà ni mo ń tú o. Mo gbọ́. Wa muhaiminan alayhi. Wa muhaiminan alayhi. Olúwa ní ọ̀rọ̀ mi, ìwé òfin Ọlọ́run. Olódùmarè ọba tó ní gẹ́gẹ́ ní ọmọ protect ẹ̀, oní ọmọ sọ. Fakum bainakum bima anzalallah. A máa ka Yorùbá rẹ o. Gbogbo ẹ̀yin àfà, mọ́mọ́, ẹ̀yin àfà tẹ́ ń rí Kìrìsìtẹ́nì bí ọ̀tá yín. Kìrìsìtẹ́nì ò kì í ṣọ̀tá wa o. Wàláhì tàláhì.
wọn kì í ṣọ̀tá wa o wọn kì í ṣọ̀tá o ọmọ ìyá kan náà jọ ni wa ọmọ ìyá ẹ̀sìn làjọ jẹ́ ìjọmọ ìyá bíbí ó sì lè padà sọ àdọmọ ìyá ẹ̀sìn torí pé omi lákọ̀ọ́kọ́ tẹ̀ka tó tẹ̀yàn nù. àlùkò olúwa ni fákùm bẹ́ẹ̀ náà bí máa ń sálọ lọ olúwa ni ẹ dájọ́ láàrin ara yín ẹ bára yín sọ̀rọ̀ ẹ bára yín ṣe mọ̀ràn ẹ fúra yín ní advice pẹ̀lú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀. wọ́n lè ta tẹ́bi àwa àrùn ẹ má ṣe tẹ̀lé ìfẹ́ inú ẹnì kankan fẹ́ tó pàwọ́ ní ti dẹ̀ wọ́n láàmú Nàìjíríà nìyẹn òǹkálùkù ń ṣèfẹ́ inú rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ò ní túmọ̀ sí wa mọ́ eléyàwó wà bóde dèdè tí ó pè rẹ̀ ni ó mú kò ní irú tẹlòmíì mọ́ tiẹ̀ kí ló tẹ̀lé peace ní kọ̀ǹdíṣàn tí ó gbà wúlò fún gbogbo ayé tí ó dẹ̀ ní túmọ̀ tí ó sì ní tako òfin àti àṣẹ Ọlọ́run. ẹ mọ̀ gbọ́. àmọ́ jà kàmínà lè. wàlọ́ ṣàlọ́ọ̀ àmọ́ jà kàmínà lè àkì pẹ̀lú tí ìjì òdodo tọ́lọ̀ ń bá fún yín lẹ́kọ̀ọ́ lẹ́jà alínàmí kò mú ṣírí àtàwọn àmì àjò ẹ máa gbọ́ Olúwa ní gbogbo iye yín tẹ̀ ń bẹ lórí ilẹ̀. mo kọ́kọ́ rẹ̀ wá ta ló dé rẹ̀ ó nínú fìlà. ìsìlápò mi ọ̀dọ̀ àyíká lọ́wọ́. ẹ lọ díẹ̀ èèyàn mẹ́mẹ́rin. mo ní kó sínú rẹ̀ yọ̀dà kan kó sínú ọkọ̀ gẹ́gẹ́ wọ́n kàn kíkì ẹ̀ ká má fi jẹ́ àwọn. àbá alukura ẹ má bínú o ọkọ̀ ní ṣe ní dún o Olúwa ni wọ́n lọ́wọ́ ṣáláhù lájà alákùn ummatan wahidatan Olúwa ni tó bá wù mí ni mo lè jẹ́ kẹ́ ẹ jẹ́ ìjọ kan Kùránì rẹ o Olúwa ni tó bá wù mí tí mo bá fẹ́ kẹ́ ẹ jẹ́ ìjọ kan tí ò ní sí ti jẹ́ kìrìsìtẹ́nì àfi mùsùlùmí nìkan tí ò ní sí ti jẹ́ òṣèṣe àfi mùsùlùmí nìkan tí ò ní sí ti jẹ́ mùsùlùmí àfi kìrìsìtẹ́nì kan tí ò ní sí ti jẹ́ òṣèṣe àfi kìrìsìtẹ́nì kan Olúwa ni tó bá wù mí tó jẹ́ pé ò ní ṣẹ̀ṣẹ̀ nìkan ni ó máa wà kò ní sí mùsùlùmí kò ní sí kìrìsìtẹ́nì ó ní tí n bá fẹ́ bẹ́ẹ̀ mo lè ṣe Ọlọ́run ní bó ń ṣe ṣe yìí bólúwa ṣe fẹ́ ni kí ló wá fẹ́ sọ wá dọ̀tá nítorí tọ́lọ́ ń fẹ́ tọ́lọ́ ń dẹ̀ ṣe sẹ́mi ní change ẹ̀ síwọ́n ló change ẹ̀ nígbà tí n bá ti bọ́ ọ ṣe báwo ni mo ṣe fẹ́ pìrìsẹ́ǹtì ẹ̀sìn mi fún ọ tí ó fi wúlò fún ọ. ó ní wàlá ọ̀ṣọ́ aláwọ̀ lájà alákùn mọ̀táwà wàlá àkìn líyàbùlúwàkùn. Olúwa ní mo bọ̀ bẹ́ẹ̀ ti jẹ́ ìjọ kan tí èsè mùsùlùmí nìkan ní bẹ́ẹ̀ tí èsè kìrìsìtẹ́nì nìkan ní bẹ́ẹ̀ tí èsè oníṣẹ̀ṣẹ̀ nìkan ní bẹ́ẹ̀ Al-Qur'ani Olúwa ní líyẹ̀bùlúwàkùn Olúwa ní mo fẹ́ fi dé wò ní fi máa àtàkùn mú látara ń tà fún yín ìwé òfin tà fún yín ẹ̀bùn tà fún yín ọlá tà fún yín àǹfààní tà fún yín ipò tá a fún yín àṣẹ tá a fún yín sẹ́lò ńlòkulò àbẹ́ lò láti fi bẹ̀rù Ọlọ́run. ó ní fásitì kò lè ayira ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe dáadáa o ẹ ṣe dáadáa láàrin ara yín ẹ ṣàǹfààní fúnra yín ẹ wúlò fúnra yín ẹ jẹ́ kátẹ́gùn kẹ́ ọ̀dọ̀ ara yín ọ̀fẹ́ síra yín. ilà aláì marji'ukum. Olúwa ní ọ̀dọ̀ mi ọ̀dọ̀ òun Ọlọ́run ni gbogbo wa ń padà bọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtòníwá àtàwọn àjọ míì tí wọn ò ṣe kankan Olúwa ló kálukú ń padà bọ̀ lọ́dún wọn lọ́hùn. Báyọ̀nà
ينبئكم بما كنتم فيه تختلفون. Olúwa ní tẹ́ bá wá dọ́dọ̀ wa gbogbo tí ń dé èdè òyedè lẹ̀ tí ò yé yín á ṣàlàyé fún yín ọ̀yá ẹ wá jẹ́ gbọ́ Kùránì Yorùbá ẹ jẹ́ ká gbọ́ Yorùbá ẹ gbọ́ mi yé Kùránì kan náà ní Quran 5:48 ọ̀yá mò ń gbọ́. A sì ti sọ tírà náà kalẹ̀ fún ọ. Mo gbọ́ o Olúwa ní ìrìn ànábì sallallahu alaihi wasallam a ti sọ tírà náà kalẹ̀ fún ẹ. Pẹ̀lú òdodo. Ẹ máa gbọ́ Quran 5:48 a ti sọ tírà náà kalẹ̀ fún ẹ pẹ̀lú òdodo. Olùmúnimọ̀ ohun tí ó jẹ́ òdodo. Olùfinimọ̀ èyí tí ń jí òdodo Al-Qur'an nínú o. Nínú àwọn tírà náà. Nínú àwọn tírà náà tírà wo inú àtòrá Sẹ̀búrà àti Ìnjílà tírà tá a fún Mósè tírà tá a fún Jésù tírà tá a fún David. Tí ó ti síwájú rẹ̀ àti olùṣọ́ lórí rẹ̀. Olúwa ní gbogbo àwọn ìwé òfin yìí òun ló wọ́n máa dìfẹ́ǹdì. Nítorí náà ṣe ìdájọ́ láàrin wọn pẹ̀lú ohun tí Ọlọ́run sọ̀kalẹ̀. Ẹ máa gbọ́ o Olúwa ní gbogbo àwọn àfáà gbogbo dájọ́dájú àti pásítọ̀ déédé ń ta bámọ̀ tọ́jọ́rọ̀ Ọlọ́run ìní ká ìṣèdájọ́ láàrin ara wa. Má ṣe tẹ̀lé ìfẹ́ inú wọn. Ẹ má lo ìfẹ́ inú o má sọ pé tinú ẹ ló ṣe o má rò pé bó ṣe wù ọ́ lọ́lẹ́ bó ṣe rò pé ó yẹ kí nǹkan oríire try láti fọ́lú ọ̀rọ̀ Ọlọ́run. Kúrò níbi ohun tí ó jẹ́ ìwà kúrò níbi ohun tí ó jẹ́ ohun tí ó wá bá ọ nínú òdodo. Má tẹ̀lé ìfẹ́ inú débi pé ìfẹ́ inú rẹ̀ yóò ní ilé olè kò ní jí o lè ṣe ń tójú dodo kò ní jí o lè ṣe ń tọ́tọ́ kò ní jí o lè ṣe ń tọ́ yẹ má tẹ̀lé ìfẹ́ inú. Olúkúlùkù yín ni a ti ṣe òfin àti ìlànà fún. Ẹ máa gbọ́ o Al-Qur'ani rẹ̀ o Olúwa ní oníkálukú yín láti ṣí òfin àti ìlànà ẹ̀sìn fún. Kùránì ni o oníkálukú yín láti ṣí òfin àti ìlànà ẹ̀sìn fún. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ń bẹ́nu àwọn báìbù táwọn kan ti yọ àwọn kankan dànù kó ń bẹ̀ ọjọ́ hàn sí a gbogbo wa jọ mọ̀. But Kùránì ń fi rinlẹ̀ pé àwọn kan mú wà tí wọ́n máa jẹ́ Kìrìsìtẹ́nì kò sí ń tọ́ yọ sọ wá dọ̀tá ara wa wàláì mo ìsísì sórí ẹ̀ torí àwọn àbá àkàjẹ́ pé Kìrìsìtẹ́nì ní sọ́pọ́ọ̀tì ẹ̀yà àgbàlá lọ́wọ́ àmì ṣé wèrè ní ni sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìn ni káwọn apá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn gan ṣé Ìsìlámù ní ká máa ṣàbùsí ara wa ni ṣé Ìsìlámù ní ká máa parọ́ mọ́ yẹn ni ṣé Ìsìlámù ní ká máa yẹ̀yẹ̀ jẹ́ ni ṣé Ìsìlámù ní kí wọ́n sọ̀rọ̀ fún akáfi bí sún wọn ni ẹ máa yà náà jáde tó ní ká fi ibi sún olóore ẹ sọ bí ó wà ní Kùránì fún wa. Olúwa ní kíni tó ibẹ̀ yẹn wí àfà. Olúkúlùkù yín ni a ti ṣe òfin àti ìlànà ẹ̀sìn fún. Kùránì ní olúkúlùkù yín láti ṣe òfin àti ìlànà ẹ̀sìn fún. Tí ó bá ṣe pé Ọlọ́run fẹ́ ni dájúdájú ìbá ṣe yín ní ìjọ kan ṣoṣo. Ẹgbọ́n lọ́wọ́ tóbi jẹ̀mọ́. Allahu Akbar. Àlùkùránì rẹ̀ o. Olúwa ní tó bá wu òun ni òun ìbá ṣe wá ní ìjọ ẹyọ kan ìmọ̀ kájá mùsùlùmí ètò sẹ́ẹ̀d tó bá wọ náà bẹ́ẹ̀ àmọ́ kò wù. Ọ̀kájá kìrìsìtẹ́nì ètò sẹ́ẹ̀d tó bá wọ náà bẹ́ẹ̀ àmọ́ kò wù. Ọ̀kájá oníṣẹ̀ṣe babaláwo eriwo ya àyàgbó àyàtọ̀ ọmọ eriwo ya ẹ máa ṣe ìkí àbẹ̀wò lẹ́mọ̀ wí. Ẹ̀gbọ́n àwọn Olúwa ní bí mùsùlùmí ṣe wà tí kìrìsìtẹ́nì wà tó ní ṣẹ̀ṣẹ̀ wà bọ́lá ń ṣe fẹ́ nìyẹn Ọlọ́run ló wù bẹ́ẹ̀ how me how you tí wọ́n aṣọ ẹ pé dandan níta ìdẹ agbọ́dọ̀ jẹ́ yọkan sọ fẹ́ sọ pé orí Ọlọ́run ò pé ni astagfirullah astagfirullah Ọlọ́run méje ní sọ bẹ́ẹ̀ fúnra láyé èmi tí fi kú sáwọn àpọ́lọ́wọ́ ọmọ tí ń ṣe ni Kùránì rẹ̀ náà wọ́n ní wọ́n lọ ṣá lọ́wọ́ lájà alákùn ummatan wahidatan bá ń tún Yorùbá yẹn wí
tí ó bá ṣe pé Ọlọ́run fẹ́ ni dájúdájú ìbá ṣe yín ní ìjọ kan ṣoṣo. Ọlọ́run bá fẹ́ ni ìbá ṣe wá níjọ kan ṣoṣo, but kò wù bó ṣe wù ló ṣe ṣe yìí. Tí mo bá jẹ́ mùsùlùmí, tí mo bá kẹ́ni tí ń jẹ́ kìrìsìtẹ́nì, tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi kọ́ mọ́ kírun, ṣé tí mo bá ń bá sọ̀tà ni màá lè júwe Ọlọ́run fún? Ṣé mo bá ń bá jà ní júwe Ọlọ́run fún? Ṣé nígbà abájọ súnmọ́ra náà ni ó fi rí mi bí ọ̀rẹ́ òun, màá rí bí ọ̀rẹ́ mi. Náà. Ṣùgbọ́n kí ó lè dán yín wò nípa ohun tí ó fún yín. That is fine. Olúwa lòun fẹ́ fi bí mùsùlùmí ṣe wà, tí kìrìsìtẹ́nì wà, tó ní ṣẹ̀ṣẹ̀ wà, àlùkùránì rí o. Olúwa ni mo fi ṣe ìdánwò test ní láàrin yín. Ta ni ó jẹ́ ìpín ẹ̀sìn yẹn ni ó máa rí àbí yóò máa rí Ọlọ́run láàrin ẹni èèyàn bíi tiẹ̀ tí ó dẹ̀ máa hùwà ẹni Ọlọ́run tí ó ní máa jàjẹ́ ẹ̀sìn wèrè. Gbogbo ẹni tí bá jàjẹ́ ẹ̀sìn wèrè ni ẹbí Kùránì rè. Gbogbo ẹnikẹ́ni tí bá ìmọ̀ ọjọ́ kìrìsìtẹ́nì ni o, ọjọ́ mùsùlùmí tó bá ti ń jàjẹ́ ẹ̀sìn wèrè ni ọ́, wèrè gidi ni ẹ́. Kí là ń bá kiri? Àìmọye àfáà títún takò àfẹ́ ẹgbẹ́ rẹ̀ tí ń pẹ́ kèfèrí ni, ẹlẹ́bọ ni, ẹ ti ń kírun, tí ń gbàwẹ̀, tẹjọ́ ń ṣe kẹ́límà láyé ọlọ́lẹ́bọ ni. Ṣé kò wá tóbi? Ṣé àrùn ojú ayé yín lóde? Nítorí náà ẹ dún ní mọ́ láti ṣe iṣẹ́ rere. Ẹ máa gbọ́ o, Àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run, Quran 5:48. Olúwa ní nítorí náà ẹ dún ní mọ́ iṣẹ́ rere ní ṣíṣe. Ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìbá jẹ́ kìrìsìtẹ́nì, ẹnikẹ́ni tí wọ́n bá kẹ́pọ́ láti ṣe àwọn tó ti fúláàgì sọ yìí, láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ, tọ́jú rẹ o. Ẹ jẹun bá ní tẹ́lẹ̀ àwọn ti fúláàgì ẹ̀ ẹ̀rọ ni. Ẹ jẹun bá ní tẹ́lẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá kápá láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ, tọ́jú abíbúlé àyíká má tọ́ ìbùlé náà sí. Mo ń gbọ́. Ààyè ìbúpadà sí yín ọ̀dọ̀ Ọlọ́run ní pátápátá. Àti mùsùlùmí, àti kìrìsìtẹ́nì, àtọ́níṣẹ̀ṣe, gbogbo wa pátá padà sọ́dọ̀ Ọlọ́run ọbẹ̀ yọkàn ṣoṣo. Ẹ pé la ilaha illallah. La ilaha illallah. Á padà sọ́dọ̀ Ọlọ́run kan ṣoṣo ẹ̀hín. Nígbà náà, òun yóò fún yín ní ìró nípa ohun tí ẹ ṣe ìyapa ẹnu sí. Olúwa nígbà náà, òun ó wá ṣàlàyé fún wa èyí tí ń dájà alẹ̀ láàrin wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni o. Àfà, ìwọ náà lọ sí Àlùkùránì o. Kùránì orí 5 ẹsẹ̀ 48. Kí ni mùsùlùmí yóò máa bá kìrìsìtẹ́nì jà sí? Kí ni kìrìsìtẹ́nì yóò máa bá mùsùlùmí jà sí? Kí ló tà ní jọ ríra wa bí ìrẹsì Ọlọ́run? Nígbà tí n bá súnmọ́, tí n bá bọ́ ọ ṣe tí mo jẹ́ mùsùlùmí, màá ju Ọlọ́run mi fún ọ. O lè tara bẹ́ẹ̀ kọ́ de dín mùsùlùmí. Islam, ẹ̀sìn tó rọrùn lẹ̀sìn Islam, ẹ̀sìn tó kúnyè mọ́ra lẹ̀sìn Islam. Kí ló dé tá ara wọn kẹjẹ fẹ́ sọ́dẹ̀ sí wàhálà? Kí ló dé tá ara wọn kẹjẹ fẹ́ sọ́dẹ̀ sí jàgídíjàgan? At least Islam ò rí bẹ́ẹ̀. Inna dina inda Allahi Islam. Kùránì wá ní gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan tẹ̀ wọ́n, èmi Ọlọ́run náà ni mo build ẹ̀. Walau sha Allahu laja'alakum ummatan wahida. Ṣé nígbà tó lóun gan tó wá dá mi tó dá yín tí ò ṣe wá ní ìjọ kan paníyàbá? Ṣé mi lèmi ọ̀fà gidi kọ́ máa di pé agbọ́dọ̀ jẹ yọkà àbí wọ? Who are you? Who are me? Ìdúpẹ́ gbogbo lé ọjọ́ péréte ló kù fún ọ̀rẹ́ wa o. Ọjọ́ péréte ló kù o. Èmi bá lọ́nkọ́lọ́ òní lè jó bóde kókó ọ̀fọ̀ ṣe apology. Mo bẹ lọ́nkọ́lọ́ òní jó lè bóde
kí wọ́n fọwọ́ gbá egun fún kóró pẹran ni kí wọ́n fi ọwọ́ gbá egun fún kóró pẹran ni nígbà náà yóò mọ̀ yìí pé bọ́n wá ìbọn bò ó. èyí tí mo fẹ́ kó yé wa nù ètò sì kejì èyí jẹ́ ìdúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ rán sí Ọlọ́run lọ́wọ́ ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ rán sí Ọlọ́run lọ́wọ́ àbẹ́sítọ̀ tá a fẹ́ lò fún sílì mọ́sálásí wa wàláì gbogbo ẹ̀ ti pẹ́ wàláì gbogbo ẹ̀ ti pẹ́ mo sọ fún yín pé nìkan ló máa dá fún àbẹ́sítọ̀ àti sílì going to 2 million naira pẹ̀lú ògùn ọlọ́ọ̀ni náà ti sẹ́ẹ̀dì odidi owó sí wa kò sí bẹ́tẹ̀ lẹ́bù lọ́wọ́ mi máa ti náà tán o àti ràbẹ́sítọ̀ àti kó mọ́sálásí gẹ́ àti sẹ́nu owó táìsì ọlọ́wọ́ bá mi sọ oníkálukú lẹ́sùn olóore o wọ́n ní eléyìí tá à ń ṣe yìí gbogbo tí ń jẹ́ àdúrà ọkàn ẹnìkọ̀ọ̀kan ló bá ń sọ dídùnú gbogbo tí ti ń dùn mí nínú má padà sọ dìbànújẹ́ mọ́ ibi oríire ẹnìkọ̀ọ̀kan dé ọlọ́mọdé ò débẹ̀ takú sí yẹ̀sídù kúláyà omi ìlàlí ìhùlà yẹ̀sídù nílànú kúláyà omi ìlàlí bàdìrì yẹ̀sídù nílànú kúláyà omi ìlàlí bàdìrì gíga gíga lámìwò òṣùpá ọlá yìí ò ní ìwọ mi gíga gíga lámìwò òṣùpá ọlá by Monday to Tuesday Eric mọ́sásí wa gbogbo àbẹ́sọ̀ rẹ̀ pátá ni yóò ti ráìm mo wá sọ pé ẹnu ọ̀nà kan bẹ́nu mọ́sásí ta ní ìdílẹ̀kùn gíláàsì sí tí wọ́n dẹ̀ la máa ní di 150,000 ni wọ́n ṣe àdẹ̀fẹ́ píìtì mọ́sásí àlẹ́ kọ́ńtà lábẹ́ kọ́sára fishing board ẹni tí ó kù yẹn ní 550,000 tá a bá fi mọ́ 150 that is 700 kí lẹ́yìn náà fẹ́ bu ọlọ́ inú 700 yìí àti rí 50,000 bẹ́ẹ̀ ó kù 650,000 kí ni wọ́n náà fẹ́ yá Ọlọ́run kí lẹ́yìn náà fẹ́ yá Ọlọ́run àkáǹtẹ̀ máa sẹ́ndì owó náà sí rèé out of 700 tá a níìdì tá a fẹ́ ikú mọ́ọ̀sì àti ilẹ̀kùn glass tá a fẹ́ gbé síbẹ̀ àti rí 50,000 ló sábà ó kù 650 kí ni wọ́n náà fẹ́ yá Ọlọ́run kí ni wọ́n náà fẹ́ yá Ọlọ́run àkáǹtì rèé kí ni wọ́n náà fẹ́ yá Ọlọ́run mọ́sá lẹ́dí yukiriru lákọ́dún asana kí ló fẹ́ yá Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run town road á lọ ra town road lọ́la sátidé ẹ̀rì pọ̀tùlá sunday ó di monday kan tó wá bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀ kí ni wọ́n náà fẹ́ yá Ọlọ́run lálẹ́ yìí inú sábọ̀ rẹ̀ ta need àti ní 50,000 kù 650 gbogbo tọ́lọ̀ bá bù wọ́n náà tó fẹ́ yá Ọlọ́run ìwọ fún Ọlọ́run ní kéńké kọ̀ gbà ní ńlá mọ́sá lẹ́dí yukiridu láàkọ́dọ̀ ní asana ẹ̀yà wo sílì tá à ń sọ ìyá àti gbogbo táìsì tó wọ́n lọ bí 2 million plus yìí wà láìyẹn kan lọ́dà fún kìrìsìtẹ́nì dẹni bàbá náà kìrìsìtẹ́nì ni ó kọ́lọ̀ mọ́ dẹ̀dàmú sí láyé méjì ẹ̀rá rẹ̀ ìdájọ́ ẹ̀sìn ọ̀tọ̀ ètò àánú láàrin ara wọn ọ̀tọ̀ pàápàá jùlọ ẹni bí wọn mọ̀sálà sálá ó ní mọ̀ bánà lílá ìbáyìtàn bánà láwù yawm al-qiyamah ẹnikẹ́ni ní Rasulul Karim pé ìbáàjẹ́ mùsùlùmí ìbáàjẹ́ kìrìsìtẹ́nì ẹnikẹ́ni tó bá ṣe ìkúnlọ́wọ́ fún ilé Ọlọ́run
tó bá dijọ́ gbèdé àlìkíámọ̀ Olódùmarè alágbára ló ń gẹ́ máa kọ́lé fún lálìjẹ́ náà. ìtọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ ojúpọ̀nẹ̀ tọ́rọ̀ mẹ́rọ ẹ̀sìn ọ̀pọ̀ wàláhì ọ̀pọ̀ kọ́lọ̀ ọjọ́ kó ṣe rọrùn fún wa ọlá àpẹẹrẹ Al-Qur'an ọlá masha Allah la quwwata illa billah lẹ́bù gẹmọ lẹ́bì pa máa parí prógámù wáyé after level láwáyé tóra ní prayer inshallah gbogbo ọ̀nà tí wọ́n náà bá fẹ́ kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ibi tó mọ́sáàsì wá dé nìwọ̀n náà gbọ́n lè yóò fi kìsù sáàtì mi sáàtì wọ́n mọ̀ kúdìrà fàlì yóò fi kìmí máa ta àkùlọ́ ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóríire àwọn alálùbáríkà àwọn tí wọ́n rán sí Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run bá burú ṣe yín o má dẹ ẹnìkankan yín láàmú Olódùmarè alágbára méjì ẹ̀ ráre ibi oríire ẹnìkọ̀ọ̀kan yín dé ọlọ́mọdé òdebẹ̀ takú sí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó kó sí Ọlọ́run lọ́ọ́ bá mi kó yín lọ́wọ́ bá ń bí àbùkátà yín Ọlọ́run bá ń bí àbùkátà yín gbogbo ọ̀nà tọ́lọ́run ti pa ẹnìkọ̀ọ̀kan yín lẹ́rìn Ọlọ́run padà pa yín lẹ́kún gbogbo ọ̀nà tá a ti wá ń béèrè ẹ̀rín Ọlọ́run kó pa gbogbo alẹ́rìn Ọlọ́run insha Allah la quwwata illa billahi aliyyil azim Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o Ọlọ́run la ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o Ọlọ́run la ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o. Ọlọ́run la ó ṣàánú rẹ̀ Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o gbogbo ẹni tí ń ṣàánú èèyàn Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o wọ́n náà tó bá fẹ́ ṣe èkó lọ́wọ́ lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí wa àkáǹtì nọ́mbà ló ti rí un ẹni tó bá jùnù dandan ni kó rí e ẹnì kan ò ní daṣẹ́ pọ̀ mọ́ Ọlọ́run kó kábàámọ̀ burú ẹnì kan ò ní daṣẹ́ pọ̀ mọ́ Ọlọ́run kó kábàámọ̀ burú ẹnì kan ò ní kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kó jẹ̀bi bọ̀ láíláí àtọ̀ kò dẹ̀ ní gbèrè ìtìjú torí náà ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wá o inshallah bí prógámù mi tòní bó ṣe lọ lẹ́rí yẹn ibi tí ọ̀rọ̀ aláṣejù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n ibi tó bá dé pẹ̀lú ògo tó lámọ̀ ọbùnrin gbọ́ aláṣejù bàbá àṣetẹ́ ibi tọ́rọ̀ rẹ̀ bá dé inshallah ànìjẹ́kẹ́ tí yín ó di sí ànìjẹ́kẹ́ tí yín ó di sí inshallah.